tó bá ní làákàyè èèyàn fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ ó ń wọnú ogbó lọ oníyàmá rẹ̀ ẹ dákun sí Sunday Igboho jókòó sínú ilé ló ń sọ fún àwọn èèyàn bí ká máa lọ ní ogbó ni òun ló máa ń ṣáájú ẹni tó máa ṣáájú tó máa kó àwọn èèyàn sẹ́yìn ẹ jẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ mo sọ Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ question mi náà tó wá padà lọ sọ́dọ̀ tiwọn náà pé àwọn náà wọ́n ní Islamic nation làwọn wà àwọn ò ṣe Yorùbá àwọn ò sí ilẹ̀ Yorùbá a nínú Islamic nation so kí ló táwọn náà ò ní lọ sí Islamic nation wọn ká lọ jẹ mufti níbẹ̀ ubuli wá tọ́ ní mínà lè hí mọ́ni wàhálà tí ọba mi tí màá fi ọwọ́ òsì júwe ìran mi Ọlọ́run ní jọba mi jẹ́ ọmọ fún Tinubu ìyàwó Tinubu ẹ̀yin fámìlì Tinubu ẹ̀yin ọ̀rẹ́ Tinubu ẹ dákun wàláhì Tinubu kọ́ là ń bájà o wàláhì Tinubu alukuriani ni mo mú lọ́wọ́ yìí mo fi ọba tó ní ẹ̀mí mi búra Tinubu kọ́ là ń bájà o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yìn náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ wò. bílẹ̀ Yorùbá ṣe máa tò bílẹ̀ Yorùbá ṣe máa tò tó máa ní lọ síwájú ọdọwọ́ Ọlọ́run tẹ́ bá dáàrin àwọn àfáà wa àárín wọn ò tó àárín àwọn àfáà wa ò tó nílẹ̀ Yorùbá wàláhì àárín àwọn àfáà wa ò tó nílẹ̀ Yorùbá àárín àwọn gbogbo àfáà ilẹ̀ Yorùbá àárín wa ò tó alùsúnà fasos alùbídíà alùtọ̀ríkọ̀ fasos alùlájàmá gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó jẹ́ títí Islam nílẹ̀ Yorùbá ẹnu wá òkò Mr. Wisdom you are highly welcome àti kẹran mérò nǹkan ṣe ìran Yorùbá nǹkan ṣe ìran Yorùbá ẹnu gbogbo ẹlọ ilẹ̀ Yorùbá òkò kìí ṣe lórí Yorùbá nation nílẹ̀ Yorùbá ò ti kò kìí ṣe lórí Yorùbá nation àṣírí yẹn kàn tú nígbàtí ọ̀rọ̀ Yorùbá nation tó wáyé ni àṣírí pé ilẹ̀ Yorùbá ẹnu wa òkò a fẹ́ràn ara wa à ń jìra wa lẹ́sẹ̀ àṣírí yẹn tú nígbàtí Yorùbá nation wáyé I learned a lot mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nígbàtí Yorùbá nation wáyé mo rí náà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn nílẹ̀ Yorùbá yìí táà ní sọ gbogbo tó jẹ́ pé inú lóko ẹyẹ gbé àfi ọjọ́ tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ rẹ̀ ó wáyé látò máa sọ gbogbo ọ̀rọ̀ kọ́ la ṣe é sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n bí tí mo ti fẹ́ mú pé ẹnu Yorùbá òkò àárín Yorùbá òtò kìí ṣe àárín ọmọ Yorùbá ló ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti inú òjọ àwọn àfáà wa sẹ́ ẹnu àwọn àfáà wa òkò gbogbo àwọn àfáà wa nílẹ̀ Yorùbá èyí àfáà wa nílẹ̀ Yorùbá èéṣe tẹnu yín òkò dọ́bù mufti dọ́bù wàzírù ẹ̀yin àfáà wa nílẹ̀ Yorùbá èéṣe tẹnu yín òkò èéṣe
tẹ́ ẹ̀ fẹ́ràn ara yìí sígbà táwọn àbá àwọn ò fẹ́ràn ara wọn tẹnu wọn kò ṣé nílẹ̀ Yorùbá ó tò ṣé ní ilẹ̀ Yorùbá ó tò dọ́bù Mufti dọ́bù Wàsíìrù nílẹ̀ Yorùbá wọ́n yàn kan lágége wọ́n ti yàn kan Olúwo ti yàn kan lẹ́dẹ láti bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n tún ṣẹ̀ṣẹ̀ yàn kan lágége Wàsíìrù fúnlẹ̀ Yorùbá wọ́n ti yàn kan ní Ẹdẹ níbi ọdún mélòó wọ́n yàn kan nílùú Ìwó Wàsíìrù méjì nílẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ ń gbé tí wọ́n dẹ̀ kárí portfolio pé Wàsíìrù ilẹ̀ Yorùbá làwọn àwọn méjèèjì ẹ dákun èwo l'original èwo ni fake I want to know. Mufti ilẹ̀ Yorùbá èwo ni original báyìí o èwo ni fake. We want to know the original one to fake one. Àwọn tí wọ́n sún mọ́ Wàsíìrù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn nílùú Èkó níje lóyìí wọ́n á gbà ní original. Àwọn tí wọ́n sún mọ́ títí Ìwó wọ́n á l'original ní ti Ìwó. Ẹ dákun, which one is fake, which one is original? A ní sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá entirely. Wàsíìrù Mufti ìlú Ìwó bàbá Mufti ìlú Ìwó salamu alaikum o ẹ káalẹ́ bàbá Mufti níjọ́ ní mo fẹ́ rán yín létí níjọ́ ní ṣé bẹ́yìn náà ṣé bẹ́ẹ̀ sọ pé ìṣe Yorùbá ẹ mọ́ pera yín ní Mufti Yorùbá mọ́ ìyẹn Mufti ìlú Ìwó bàbá Mufti ìlú Ìwó lọ́jọ́ ní ìdáhùn clamor fún Yorùbá nation you call yourself mo rán yín létí ni mo rán yín létí nígbà tá ń clamor fún Yorùbá nation gbà yẹn tá ń pariwo ẹ sọ ẹlẹ́yìn ìṣe Yorùbá o tó bá jẹ́ yẹn ni so ọ̀yẹ́ káwọn kan lè gba Mufti lọ́wọ́ yìí kí ló tẹ́ wọ́n ń jà kí ló tẹ́ ń bínú ẹ ìṣe Yorùbá náà o bàbá Mufti Yorùbá pẹ̀lú àbòsí ṣé a mọ̀ pé àwọn òtí ẹ mọ̀ pé léyìí ọ̀sẹ̀lẹ̀ Mufti ìlú Ìwó láwà mọ́ pé mi ń kórìíra ayé o wàláhì ìyẹ́ pé mo kórìíra ayé ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ràn alábòsí nígbà tí ọ̀rọ̀ dójú ọ̀rọ̀ lórí nígbà tá ń pariwo Yorùbá nation gbà yẹn èmi ò lè jẹ́ kí ẹ̀sìn kan gba ẹ̀tọ́ mi lọ́wọ́ mi ẹ̀sìn ò ní kéèyàn gọ̀ débi kí wọ́n gba ẹ̀tọ́ mi lọ́wọ́ mi. I know my God Ọlọ́run tí mò ń sìn mo dúpẹ́ àfáà mi ti júwe Ọlọ́run tí màá ṣe fún mi mo sì ti mọ Ọlọ́run mi gbogbo ìyókù wà láàrin mi àtọlọ́run. Ṣùgbọ́n láti wá máa fi ẹ̀sìn láti wá máa fi kọ́ wa lẹ́rùn lórí pé ká má béèrè ẹ̀tọ́ wa ìyẹn lèmi àti yín ń jà á sí. láǹtẹ̀ ní ẹlẹ́bọ ṣé àwa tá a sì tẹ̀lé ẹlẹ́bọ àwọn ọ̀tẹ̀lẹ̀ ẹlẹ́bọ léèsìn bàbá Mufti ilẹ̀ Ìwó wọ́n lẹ́ẹ̀lẹ́sẹ Mufti fún ìran Yorùbá ìlú Fúlàní lẹ́ẹ̀tì lọ jẹ Mufti yàn Mufti ilẹ̀ Ìwó ìlú Fúlàní lẹ́ẹ̀tì lọ jẹ Mufti yẹn ẹ̀ ní jẹ́lẹ̀ Yorùbá. Mufti ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ ìṣe Mufti ẹnu Mufti ìlú Ìwó wọ́n láwọn ìṣe Mufti ilẹ̀ Yorùbá pé Mufti ìlú Ìwó láwọn àbí wọ́n ní àwọn ìṣe pé Mufti Fúlàní láwọn òkè ṣe so
èmi ń sọ eléyìí pé Yorùbá gbogbo bí tẹ́nu Yorùbá ò ti kò nìyẹn o. Wàsíìrù méjì nílẹ̀ Yorùbá láàrin ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá ẹnu Yorùbá òkò nínú ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni ìyapa ẹnu ọmọ wa lóòótọ́. Ṣùgbọ́n ìjẹ́ bí àwọn ẹni àná bí wọ́n ṣe ń bá wọ́ra wọ́n ṣe ìyapa ẹnu làwọn ṣe ń ṣe lénìí. Àwọn ẹni àná àwọn Khulafa Rashiduna ṣé wọ́n yapa ẹnu bá wà sí yapa lénìí. Àwọn tí wọ́n jí àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin, ìmáàmù Málìkì, ìmáàmù Abu Hanifa, ìmáàmù Hanbali, àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin yìí, àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin, ìjẹ́ ẹnu wọn ṣé bí wọ́n ṣe ń mọ́ yapa ẹnu làwa ṣe ń bára wa yapa ẹnu. Ogun làwa ń gbé tira wa, àwa ń jà ní ìjà. Lábẹ́ bẹ́ẹ̀ táà fi mọ̀ pé ilẹ̀ Yorùbá Ọlọ́run nìkan ló lè tó, wàláhì Ọlọ́run nìkan ló lè tó ilẹ̀ Yorùbá fún wa. Ìgbòho dé tàìdé, Ìgbòho dé, ọmọ Adéyẹmọdé, kí ni tó ti sọ? Ọjọ́ kejì tọmọ Adéyẹmọdé àwọn kan sì jáde lórúkọ Gani Adams, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkì ọmọ Adéyẹmọ, wọ́n dẹ̀ pera wọn ní Yorùbá nítorí nǹkan fẹ́ jẹ, torí pé wọ́n wá pòsíṣàn, oníkálukú ló fẹ́ di ọ̀gá. Ìlọ́jẹ́ ká máa ní mufti méjì nílẹ̀ Yorùbá, lọ́jẹ́ ká máa ní wàsíìrù méjì nílẹ̀ Yorùbá, alárànṣẹ́ àdínì méjì nílẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò méjì náà bẹ́ẹ̀ dé nílẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò méjì. But mi ò blame àwọn tí wọ́n jáde against ọmọ Adéyẹmọ, mi ò blame wọn, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ rí pé mi ò jáde ní sọ kankan, mo rí fídíò yẹn, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ ló lésì. Ẹni tí Ọlọ́run ọba bá ti jà fún kò ní ìdí kó jà fúnra rẹ̀ mọ́. Ọlọ́run ti jà fún Sunday Igboho ní ó jẹ́ jáde lórí ọ̀rọ̀ yẹn. Mo máa ń kọ orin kan fún Sunday Igboho pé ẹni t'Ọlọ́run ń gbé dìde, ẹni t'Ọlọ́run ń gbé dìde, tẹni kò ṣubú. Ẹni t'Ọlọ́run ń gbé dìde, tẹni kò ṣubú. Bí ó ṣe wá ṣubú, aṣojú Ọlọ́run. Bí ó ṣe wá ṣubú, aṣojú Ọlọ́run. Bí ó ṣe wá ṣubú, aṣojú Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n gbéra wọn ní Àgbẹ̀kọ̀yà ọ̀kọ̀ọ̀kan yẹn wọ́n jáde, ó ní rísì náà fi jáde o, ṣùgbọ́n mi ò ní sọ rísì yẹn fún yín. Wàláhì alùkùrìánì rèé, ó fi alùkùrìánì búra. Ó ní rísì tí wọ́n fi jáde o. Ọlọ́run ẹni abánà lára ń ta, wàláhì ẹni abánà nǹkankan oore kan ń bẹ tọ́mọ Adéyẹmọ ọjà sí
tọ́lọ́ fẹ́ fi lé lọ́wọ́ ṣùgbọ́n tó ti gbọ́ fìrífìrí rẹ̀ tí wọ́n dẹ̀ ti expect pé ọ̀gá àwọn Ọlọ́yẹ kan fún ní oore yẹn. I will not disclose it. ọmọ Adéyẹmọ ọjà sí ọmọ Adéyẹmọ ìjà sí kì í jà sípò aṣíwájú ẹ lọ wò dáadáa. Ìgbòho kì í jà sípò aṣáájú. Ààrẹ òpìtàn sọ ọ̀rọ̀ kẹ́ ẹni tó bá máa ń listen sí ààrẹ òpìtàn ó ní ipò ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n fún bàbá Gani Adams yẹn Ìgbòho ni wọ́n kọ́kọ́ pè. Ẹ bá mi tẹ love like ẹ dákun ẹ bá mi tẹ love like ẹ dẹ̀ máa bá mi share love like share. Ìgbòho ni wọ́n kọ́kọ́ pè fún ààrẹ ọ̀nà kakanfò ó lóun ò ṣe kí wọ́n tó gbé fún bàbá Gani Adams. Ọlọ́run jẹ́ mi Gani Adams ogun o, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun o, Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ o, Ọlọ́run má fi tó yàwó pa wọn. Àwọn kọ́nà jáde o ṣùgbọ́n kò bá dáa kí Gani Adams kí wọ́n wọ́n àwọn ọmọ wọn tí wọ́n ń jáde yẹn torí pé bí wọ́n ṣe ń jáde yẹn àkóbá ló máa padà jẹ́ fún bàbá Gani Adams tí wọ́n bá mọ̀. Bàbá Gani Adams wàláyì lọ́dọ̀ ti tèmi ẹ̀ìsẹ́ ní yẹ̀yẹ́ o ẹ̀ìsẹ́ ní àbùkù ẹ̀ìsí ìṣe èèyàn burúkú ṣùgbọ́n ẹwọ́ ọ̀nà àwọn ọmọ yín tí wọ́n ń jáde tí wọ́n ń bú Ìgbòho yẹn Ìgbòho iṣẹ́ ni téèyàn máa bú àkàndá ọlọ́ni tẹ́yìn náà bá gbà pé àkàndá èèyàn ni yín ẹ̀mí máa ń rẹ̀ mí o ẹ̀mí máa ń rẹ̀ mí o ẹ̀mí ọmọ ń rí ẹ̀mí ń rẹ̀ mí tẹ́ ẹ bá gbà pé àkàndá èèyàn torí ẹ gbà pákàndá èèyàn ni yín Ìgbòho àkàndá èèyàn ni gbogbo àwọn ọmọ yín tí wọ́n jáde yẹn tí wọ́n bu ẹnu àtẹ́lu Májàsọ́lá Sunday Ìgbòho ẹ̀gàn òní kó yẹn má dùn o ibi tí Ọlọ́run bá mú Ìgbòho lọ ó kọjá gbogbo tán sọ yẹn kí wọ́n bu lé ní dọ̀la wàláhì kò lè dín kankan kù nínú àgbéga tọ́lọ́run fẹ́ ṣe fún ọmọ Adéyẹmọ ọkàn máa fa àkóbá fún ẹ̀yin tẹ́ ẹ jí ọ̀gá wọn ni. ẹnu Yorùbá tí ò kò inú mọ́sálásí ló ti bẹ̀rẹ̀ inú ìjọ Islam ló ti bẹ̀rẹ̀ inú ìjọ Kìrìsìtẹ́nì ló ti bẹ̀rẹ̀ ẹnu àwọn àfáà wa ní òkò ẹnu àwọn pásítọ̀ òkò ẹnu àwọn pásítọ̀ òkò ẹnu àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ ká máa yan mufti méjì wọ́n yàn kan ní Ìwó wọ́n yàn kan lẹ́kọ̀ọ́ sí ẹnu àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ kí wọ́n máa yan wàsíìrù fúnlẹ̀ Yorùbá wàsíìrù méjì fúnlẹ̀ Yorùbá sẹ́nu àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ ká máa yan wàsíìrù méjì nílẹ̀ Yorùbá. ẹ dákan nígbàtí ààrẹ ẹlẹ́sìn ààrẹ Islam ilẹ̀ Yorùbá ó ti dàrú ojoojúmọ́ ni alùsùn náà ń gbógun ti onísúfí Islam ilẹ̀ Yorùbá ti dàrú tán yányán Islam ilẹ̀ Yorùbá ó ti dàrú tán yányán ló fi já sí pé Mufti ìlú Ìwó Ọlọ́run ọba o
ọ kẹrù ẹ kó lù ó ọ gba ìlú Fúlàní lọ. Mufti ìlú Ìwó ọ kó ẹrù rẹ kúrò nílùú Ìwó ọ gbà ìlú Fúlàní lọ. Ìwọ ni Mufti sọmọ pé ó ti yan Mufti mi báyìí àti ó ti di Mufti méjì. Wọ́n ti yan Mufti mi báyìí ó ti di Mufti méjì. Ọjọ́ òní ìta ní Yorùbá Nation Mayon Muslim Association of Yorùbá Nation. Ìwọ náà ìṣẹ́bẹ̀yìn náà lọ dá organization wo tẹ́lí Islamic Nation lè ń fẹ́. Ẹni Fúlàní nìyẹn Mufti ìlú wo ní Fúlàní láwọn ìṣe Yorùbá mọ́. Mufti míì tí wọ́n yàn lé lórí. Ayé alábòsí ò ní dáa. Bọ̀dá Mufti ìlú Wau Market. Ọlọ́run ọba o. Ilẹ̀ Yorùbá Ọlọ́run nìkan ló lè bá wa tó. So torí di eléyìí tá a bá rí èèyàn kan tí àwọn kan tí wọ́n jáde tí wọ́n bá ń bú Májàsọ́lá Olóyè, ẹni Ọlọ́run bá ti kẹ́ láyé máa bú. Ẹni Ọlọ́run bá ti kẹ́ òun láyé máa bú. Gbogbo ẹ̀ tẹ́ wà lórí program kò lè bàjẹ́ fún yọ́ ọmọdé àṣírí. Mo wà force láti ṣe program ìní torí pé in tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nowadays ogun abẹ́lé ń ja ilẹ̀ Yorùbá. Ọ̀tọ̀ lógun Fúlàní o. Ogun abẹ́lé ń ja ilẹ̀ Yorùbá. Láàrin ẹlẹ́sìn à ń jara wa lógun. Láàrin Yorùbá sí Yorùbá à ń jara wa lógun. I don't know the reason why. Islam ẹyọ kan ṣoṣo ní ńbẹ. Islam ẹyọ kan ṣoṣo ní ńbẹ. Kí ni reason ta ní Mufti méjì nínú Islam nílẹ̀ Yorùbá? I want to know the reason why we have double Mufti in this Yoruba land. Let me know pé we Yoruba people we have big problem. For us to achieve Yoruba nation, we work harder and harder. What is the reason why to have two wasiruli mu'minina Yoruba? Wasiruli mu'minina. In this country, let me call it country, called Yoruba land, Yoruba nation country. Wàsíìrù méjì, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kẹnu o, méjì fẹ́ tọwọ́ bọ̀. Ọ̀rọ̀ yẹn kẹnu, méjì fẹ́ tọwọ́ bọ̀. Torí tá bá ní ká tọwọ́ bọ̀ náà, àwọn tí wọ́n yan Mufti ilẹ̀ Yorùbá látẹ̀kọ́ ní àná, wọ́n ní Mufti ilẹ̀ Yorùbá bọ́ nígbà Yorùbá nation gbogbo wọn pariwo pé àwọn ìṣe Yorùbá náà o. Ẹni tí wọ́n ẹ̀sẹ̀ yẹn ní Mufti ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ Ìlọrin, wọ́n claim páwọn ìṣe Yorùbá nígbà Yorùbá nation. Bàbá tó dé yọ́dá fún ẹ̀ṣẹ̀un ẹ̀sà ń sàmì ní love ní nígbà Yorùbá nation. Wọ́n claim ẹni tí wọ́n yàn, àwọn tí wọ́n yàn Yorùbá Mufti Yorùbá nílé ní lánàá nígbà ìta ń pariwo Yorùbá nation, wọ́n láwọn ìṣe Yorùbá pé Fúlàní làwọn.
but kí ló dé tó wá jẹ́ pé ìgbà tó wá fẹ́ yan mufti ilẹ̀ Yorùbá tí wọ́n wá pè ní mufti ilẹ̀ Yorùbá lénìí tí wọ́n pè ní mufti Fúlàní. First question. Second question goes to mufti ìlú Ìwó. Torí mi ò tiẹ̀ mọ̀ pé mufti ilẹ̀ Yorùbá láwọn náà tẹ́lẹ̀, mufti ìlú Ìwó nìkan ni mo pè wọ́n. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́ pé wọ́n yan mufti gbogbo ilẹ̀ Yorùbá o tó dẹ̀ jẹ́ ọmọ Ìlọrin lánàá, mo rí pé mufti ìlú Ìwó jáde wọ́n láwọn ni mufti ilẹ̀ Yorùbá. Question mi náà tó wá padà lọ sọ́dọ̀ tí wọ́n náà pé àwọn náà wọ́n ní Islamic nation làwọn wà, àwọn ò ṣe Yorùbá, àwọn ò sí ilẹ̀ Yorùbá, a nínú Islamic nation. So kí ní táwọn náà ò ní lọ sí Islamic nation wọn ká lọ jẹ mufti níbẹ̀. Ubuli wá tọ́ ní mínà lè hí mọ́ni. Wàhálà tí ó bá mi tí màá fi ọwọ́ òsì júwe ìran mi Ọlọ́run ní jẹ́ ọba mi. Ìsìláàmù ni màá gbàdúrà kọ́lọ́ ọmọ gbà lọ́wọ́ mi. Àárín èmi àtọ́lọ́ ni màá ṣàdúrà kọ́lọ́ ọmọ jọ dàmú. Ìdí màá fi ọwọ́ òsì júwe ìran mi kò sí bí ìran mi ṣe lè burú tó. Ìran Lárúbáwá burú ju ìran Yorùbá lọ. Àlì àrọ́bà aṣáàdù kufran wà nífàq. Ìran Lárúbáwá wọ́n burú ju ní ẹbọ ṣíṣe, wọ́n burú ju ìran Yorùbá lọ. Sí ànábì fi ọwọ́ òsì júwe ìran rẹ̀ rí. Ó ṣe jí ànábì Ọlọ́run tó bọ̀sọ́ pé òun ò ṣe rán mọ́, kò dínà ìran rẹ̀. Ànábì Muhammad said nígbà táwa ń clamor fún Yorùbá nation ṣe pé ní ìsìn ajídákẹ́ ṣe ẹ̀ bá àṣọ nǹkan lórí ọ̀rọ̀ Yorùbá nation wa ó ṣe yẹ pé ó ń bẹ lẹ́mìí wa ṣùgbọ́n adákẹ́ à ń wo kí ni bàbá fẹ́ ṣe àwa lọ́kàn ọ̀dẹ̀ tíjọ kan gbogbo wa. Kọ́mọ́dé àbẹ́ ni pé à ń victimize ìjọba, à ń gbẹ́jọba lẹ́sẹ̀ ló jẹ́ a máa wò ìran náà o pé a fẹ́ wo ohun tí bàbá fẹ́ ṣe fún yín o, gbogbo ohun tí bàbá ó sì ṣe náà nìyẹn. Kì í sì ṣe bàbá la kórìíra, mo fẹ́ kẹ́ ẹ mọ̀, bàbá Tinubu kọ́ la kórìíra. Ìlànà àti òfin tí wọ́n fi pín ọrọ̀ ajé ilẹ̀ yìí, ìlànà àtòfin tí wọ́n fi ń darí ìlú orílẹ̀-èdè yìí tí ọ̀dà òun la kórìíra, tá a fi sọ pé tí hàn bá ti tó ṣe kí wọ́n jẹ́ kí wá kápín. Ṣèyí Tinubu gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ fún Tinubu, ìyàwó Tinubu, ẹ̀yin fámìlì Tinubu, ẹ̀yin ọ̀rẹ́ Tinubu, ẹ dákun wàláhì Tinubu kọ́ là ń bá jà o, wàláhì wàláhì Tinubu alukuriani ni mo mú lọ́wọ́ yìí, mo fi ọba tó ní ẹ̀mí mi búra, Tinubu kọ́ là ń bá jà o. Òfin burúkú tí Gowon ń ṣe Gowon ń lo ṣe ni tíjọba ológun gbé kalẹ̀ fún wa. Òfin 1999 constitution yẹn tí àbòsí kúnnú rẹ̀ yẹn ó láàfẹ́. Òfin burúkú lòfin yẹn, òfin àbòsí ni, òfin tó pín kékeré fún àwọn kan, tó pín nílá fún àwọn kan nínú ọrọ̀ ajé ilẹ̀ ilé. Òfin yẹn láàfẹ́ tọ́ra a mọ̀ pé ẹnikẹ́ni bọ́dì tó bá ṣèjọba lábẹ́ òfin yẹn kò lè, bó bá rúure kò lè sọ̀ọ́re, tó bá rúure kò lè sọ̀ọ́re. Kò sẹ́ni tó lè ṣe ìjọba lábẹ́ òfin yẹn tó lè ṣàṣeyọrí. Òfin 1999 constitution yẹn, òfin yẹn là ń dákù, òfin yẹn là ń sọ pé òfin yẹn láàfẹ́ kì í ṣe Tinubu là ń bájà. With the situation now, Tinubu
bó ṣe ń gbìyànjú láti ṣe dáadáa tó òfin yẹn ò lè fún un ní priority láti rí dáadáa ṣe kàkà bẹ́ẹ̀ yóò máa worst sí ni kọ́lọ́ mẹ́jọ worst fún wa. a ní Abubakar Abdulsalam ni a sì gbà pé ọdún mẹ́jọ Tinubu lòjù ló lo ọdún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ a tó padà sí square one ìyẹn làwa ò fẹ́ ìgbádùn tí yóò jẹ tiwa táwọn ọmọ wa náà tún dé bá ìyẹn làwa ń fẹ́ lọ́jà máa pariwo nígbà náà ṣùgbọ́n nígbà tí Tinubu ti débẹ̀ kọ́mọ́dé àbí ẹni pé àwọn ọ̀tá Tinubu nù ló jẹ́ àṣekíní ló jẹ́ agbẹnu dákẹ́ kọ́lọ̀njẹ́ orí ṣe o àwa ń wòran kí ló bí sáwọ́lá ní ọmọ rí ṣe ní kí ni tó wá bí báyìí everybody ní pariwo ebi everybody ní nǹkan lè fún gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá wàhálà ilẹ̀ táyà jẹ́ kí ìlú ó tò ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn látọ̀dọ̀ nígbàtá ń pariwo nígbà náà lọ́hùn láwọn táwọn òkú ní mímọ̀ ni wọ́n ṣùgbọ́n àkóhùnjẹ ìjẹkújẹ ó ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ń pariwo Islamic nation làwọn fẹ́ bàbá mufti ìlú Ìwó tó lòun fẹ́ Islamic nation ó sì ń pera rẹ̀ ní mufti ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n ní Islamic nation wọ́n ti yan mufti ilẹ̀ Yorùbá bí fún ọ ẹjọ́ lọ máa fà á I'm less concerned ní oyè wo mo fẹ́ jẹ́ in tí a ń sọ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ká fi kọ́ ẹ̀tọ́ wa lọ́rùn ọ̀tọ̀ ni ẹ̀tọ́ wa ọ̀tọ̀ lẹ̀sìn máa sin Ọlọ́run mo ti sin Ọlọ́run mi lénìí nígbà tí ilẹ̀ mọ́ lásùn bá mo sin Ọlọ́run mi nígbà tó di àlásàrè mo sin Ọlọ́run bá mi ẹnìkan kò lé ìwọ kọ́ ló jù Ọlọ́run wọ́n ti fi Ọlọ́run mọ̀ wá wọ́n ti jẹ́ ká mọ̀ Ọlọ́run ìdí ń jẹ́ ẹ̀sìn láàrin ẹ̀dá àti ẹlẹ́dà rẹ̀ ló wà. When we talk of your right a ní kí ni reason tí wọ́n máa fi ẹ̀sìn kọ̀ yádà wa ká fi ẹ̀sìn dè èèyàn má béèrè ẹ̀tọ́ rẹ ẹrú ni ọ́ o àwọn kan wá ń dìná ìran wọn wá ń pera wọn ní mufti ilẹ̀ Yorùbá lénìí ṣùgbọ́n nígbà náà níjọ́ òní ìtàn fẹ́ ṣàbòsí wọ́n láwọn ìsọmọ Yorùbá o àwọn ìṣẹ̀ran Yorùbá Fúlàní làwọn wọ́n dẹ̀ yanra wọ́n dẹ̀ pera wọn ní mufti ilẹ̀ Yorùbá kódà àbòsí lélẹ́yìí nígbà tí a ń béèrè ẹ̀tọ́ tó bá ti ẹ̀wà jẹ́ pé ọ̀nà tá ń gbà béèrè ọ̀nà yẹn ọ̀ráìt tó kò sí tó ní kẹ́ gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn tó ti fẹ́ ìlọsíwájú dáadáa fún ìlú àti mẹ̀kúnnù ẹ̀yin ọmọ yìí ní tẹ́ ń béèrè bẹ́ẹ̀ ṣe ń béèrè kọ̀tọ̀ báyìí ẹ̀rìn báyìí ó dáa ju kéèyàn dínà ìran rẹ̀ lọ. Ànábì Muhammad náà ìránkọ́ díẹ̀ ní àwọn Lárúbáwá
Lárúbáwá Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ. Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ. Mo sọ Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ. Ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ń lọ sílẹ̀ Saudi, tí wọ́n ń lọ sí Ṣàgálà, ẹ béèrè lọ́wọ́ wọn, wọ́n fún ní èrò tójú wọn rí lọ́hùn. Ṣé àwọn àgàtú, àwọn oníṣẹ́ ọdún sékè wọn kí ń wálẹ̀ Yorùbá ni? Wọ adúrú ìran tí ń gbélẹ̀ Yorùbá ni. Èèyàn mélòó ni ìran Yorùbá fara nínú wọn? A tún máa ń fún wọn lódìdí ilé kan máa gbébẹ̀ lọ́fẹ̀ẹ́. Bẹ̀rẹ̀ sáà máa tún léṣe. Di ọlá ọ̀sẹ̀ yìí ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ń lọ sílẹ̀ Saudi, tí wọ́n lọ ń ṣiṣẹ́ bẹ̀. Àwọn ìran Lárúbáwá wọ́n sì gbà pé àwa dúdú o ẹrú la jẹ́ fún àwọn. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń bá àwọn obìnrin wa, tí wọ́n fi máa ń bá wọn sùn lágídí, wọ́n máa ń rèpù wọn lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tí lọ Saudi lọ ṣiṣẹ́ bẹ̀ Lárúbáwá ń bá wọn sùn o. Àbẹ́ntí ọ̀bá fẹ́ jẹ́wọ́ nù wọn lóko. Àwọn kọ̀ọ̀kan ni wọ́n ń rí lọ́kì nínú wọn tí wọ́n ń bè yàn rẹ pàdé nù wọn. Tí ọlọ́pàá bá tó wá mú wọn, tí wọ́n bá kó ọ̀rọ̀ yẹn dé police station, wọ́n á sọ fún ọlọ́pàá pé ẹrú àwọn ni. Nínú ṣẹ̀ríà Islam sire, nínú ṣẹ̀ríà Islam, ṣẹ̀ríà Islam fààyè gba olówó ẹrú láti bá sùn, láti fẹ́. Ṣẹ̀ríà Islam fààyè gba kólówó ẹrú. Tó bá ti jẹ́ pé wọ́n ló ní ẹrú, òfin kankan ò mọ́ lórí ẹrú rẹ̀. Bó bá wù ọ́ o lè ní ẹrú rẹ̀ pé àyà ni kó fi sùn. Tó bá wù ọ́ o lè ní ẹrú rẹ̀ pé ẹ̀yìn ni kó fi sùn. Tó bá wù ọ́ o lè ní kó má sùn tí lé o fi sú. O lè ní kó má sùn látọ̀hún tí lé o fi mọ́. Gẹ́gẹ́ bí àwọn Lárúbáwá bí wọ́n ṣe ń tìrìtì àwọn ọmọ wa nílùú Saudi nìyẹn. Ẹ béèrè lọ́wọ́ wọn náà ó. Lọ́jẹ́ ń sọ pé Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ. Nínú ẹ̀mí àwọn ìran Lárúbáwá, nínú ẹ̀mí wọn lẹ́ni tílẹ̀ mẹ́yìn o, wọ́n sì tún nígbàgbọ́ pé àwa dúdú o ẹrú la jẹ́ fún àwọn. So tọ́ tí àwọn ọmọ wọn bá ti lọ ọbẹ̀ lọ ṣiṣẹ́, wọ́n believe pé àwọn lè ṣe wọ́n anyhow. Wọ́n bí ní pé àwọn lè ṣe wọ́n ní ẹ̀ o. Kí ni reason fún ọmọ wa tó lọ ṣiṣẹ́ ní ìlú Saudi tí Lárúbáwá rèpù ẹ̀, tọ́dẹ̀ kó ọ̀rọ̀ dé police station, tọ́dẹ̀ sọ fún ọ níbẹ̀ pé wọ́n rèpù o. Gbogbo wa lámú ìdájọ́ tí ń bẹ fún rèpù. Káwá wo ẹni tó rèpù èèyàn nílùú ìlú tó ti ń lo ṣẹ̀ríà. Tó bá ti jẹ́ pé dúdú ni Lárúbáwá rèpù, wọ́n ní ṣe nǹkan kan fún Lárúbáwá yẹn o. Tí wọ́n á sọ ní pé ẹrú rẹ̀ ni, wọ́n á dálẹ̀ ni. Wọ́n á ní ẹrú rẹ̀ ni. Tí Lárúbáwá yẹn máa sọ tó bá ti dé police station. Tí àwọn Lárúbáwá tí wọ́n bá ti rèpù àwọn ọmọ wa tí wọ́n jẹ́ dúdú, tí wọ́n bá ti dé police station, tí wọ́n máa ń sọ ní pé ẹrú mi ni. She's my slave. And I can use her anyhow because she's my slave. Lójú ìran Lárúbáwá, àwa dúdú àkú onípò ẹrú o. Àkú onípò ẹrú o. Tí ó bá jẹ́ pé Ọlọ́run gbé ànábì Muhammad dì láàrin wọn sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. Ọlá ànábì ó ní respect tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran Lárúbáwá ń jẹ. Ìwà tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì tó jẹ́ ìran Lárúbáwá ó burú ju ìwà kòkí lọ, ó burú ju ìwà kèfèrí lọ.
kódà ẹlòmíì ó ṣe kúfúrú ju nǹkan mi lọ nínú wọn. kàkà kí lárúbáwá kàkà tí ó bá fi ṣẹ̀wọ̀n nítorí ìran dúdú, ọmọ tó jẹ́ dúdú ni ó yà lọ ẹ̀wọ̀n, ìbá àjàre jù bẹ́ẹ̀ lọ. wọn ní ti lárúbáwá mọ́lé fún àwọn ọmọ wa tó jẹ́ dúdú. nílẹ̀ lárúbáwá ò ní ti lárúbáwá ẹgbẹ́ rẹ̀ mọ́lé torí pé wà tí ọ̀dá fún ìran dúdú láíláí. lárúbáwá ò ní ti lárúbáwá ẹgbẹ́ rẹ̀ mọ́lé torí pé ṣe tí ọ̀dá fún dúdú kó yóò rèpù ní o. kódà kí lárúbáwá ó pa dúdú tó bá pa wọn ní tì mọ́lé, wọn máa bá ṣe escape ẹ̀. wọ́n á wá nǹkan míì, wọ́n á wá ẹ̀sùn míì kà sí ọmọ dúdú yẹn lẹ́sẹ̀ ni pé ọjàlè ló jẹ́ káwọn pa, ó ṣe nǹkan kan ló jẹ́ káwọn pa. wọ́n ní ti lárúbáwá mọ́lé fún ènìyàn dúdú láíláí. ẹ wá sọ fún mi, tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ní ìran kan, Yorùbá pa ìran kan, wàláì òfin wa àwa Yorùbá á rí pa lò pé ọmọ Yorùbá yẹn ó ṣẹ̀wọ̀n torí ẹ̀ ń tọ́pa. gbogbo wa la gbọ́, tẹ́ ẹ bá lọ Amẹ́ríkà ó ní yọdún tẹ́ lò ń bẹ̀, wọ́n máa fún níwèé ìgbélú tẹ́ di ọmọ ìlú wọn. tẹ́ ẹ bá lọ London ó ní yọdún tẹ́ máa lò táwọn ará tí àwọn ará London máa sọ ìdọ́mọ ìlú. tẹ́ ẹ bá lọ Canada ó ní yọdún tẹ́ máa lò táwọn ará Canada máa sọ ìdọ́mọ ìlú. ẹbí bí léèrè nílẹ̀ lárúbáwá ẹ bá lo gbogbo ìgbésí ayé níbẹ̀, wọn à lè sọ ìdọ́mọ ìlú wọn láíláí. lárúbáwá ò ní sọ ìdí ọmọ ìlú wọn láíláí. kò sí ọdún tẹ́ lè lò nílẹ̀ lárúbáwá ò ní sọ ìdí ọmọ ìlú wọn, ẹ à lè fún níwèé ìgbélú wọn láíláí pé you are now a citizen of our country. ìran lárúbáwá ò ní fún yín láíláí káwọn sọ ìdí ọmọ ìlú wọn torí pé kódà kẹ́ lò 100 years nílẹ̀ lárúbáwá ìsọmọ ìlú lárúbáwá ìsọmọ wọn. lárúbáwá ò sì ní gbà kẹ́ fẹ́ ọmọ wọn. ẹ sọ ìran dúdú tó fẹ́ lárúbáwá, ẹ sọ. lárúbáwá ò ní gbà kí èèyàn dúdú kó fẹ́ ọmọ wọn láíláí. wa alaikum salam. tó bá wá jẹ́ pé tí mò ń sọ yìí irọ́ ni, ẹni tó bá jẹ́ àfáà àti mẹ́ lórí ètò yìí ẹ já irọ́ tí mò ń sọ. lárúbáwá ò ní gbà kí ènìyàn dúdú kó fẹ́ ọmọ wọn láíláí tí kì í bá ṣe lárúbáwá, wọn ò ní gbà. lárúbáwá ò sì ní sọ ìdí ọmọ ìlú wọn láíláí kódà kẹ́ lò 100 years nínú wọn. Nàìjíríà téèyàn bá wá sílẹ̀ Yorùbá tó bá wá Nàìjíríà, nílẹ̀ Yorùbá yìí ẹ̀ẹ̀mọye Fúlàní títí ń jẹ kánsẹ́lọ̀ tí ń jẹ chairman ni. ẹ lọ sí Ìbàràpá náà o, ẹ lọ sí Ìbàràpá, Fúlàní ń jẹ kánsẹ́lọ̀ chairman ní Ìbàràpá, ẹ lọ bèèrè náà. bí ìran Yorùbá ṣe rí nìyẹn. ìran Yorùbá a fẹ́ràn justice púpọ̀, a kì í fẹ́ kí wọ́n yín èèyàn jẹ. ó jẹ́ ẹ̀yà wa ni, kì í ṣẹ̀yà wa ni. mo ń sọ eléyìí látàrí pé
ìran mi ìran Yorùbá ìran mi ìran alálùbáríkà ni o ìran alálùbáríkà ni ìran tèmi o tí ó bá jẹ́ ànábì Muhammad àti Kaaba pẹ̀lú àwọn ànábì Ọlọ́run tó lọ ń yọ láàrin àwọn Lárúbáwá ìran Yorùbá ọdá púpọ̀ ju gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìran lọ ìran Yorùbá dá púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ìran lọ irú Ọlọ́run la fẹ́ máa gbé fún ìran Lárúbáwá tó bá jẹ́ pọ́lọ́wọ̀n yọ àwọn ànábì láàrin wọn tánàbí ọ̀bá jẹ́ láàrin ilẹ̀ Lárúbáwá àtàwọn ọmọ Ísírẹ́lì Ọlọ́run la fẹ́ máa gbé fún wọn tó ju ọlá tí bẹ́ẹ̀ Yorùbá lọ Ọlọ́run sa àwa Yorùbá lẹ́sà púpọ̀ pẹ̀lú ẹ̀sà tọ́lọ́run bá wá sa àwa yìí tí má tó tọ́lọ́run tó wá fún mi ní ìdáyà kí n lè dá Ọlọ́run bá mọ̀ káwọn kókó wá fẹ́ máa fi ẹ̀sìn kọ̀ yádà wa pé ká má béèrè ẹ̀tọ́ wa under this guise of Islam I will not tolerate that. I will not tolerate that. Èèyàn kò ní fi ẹ̀sìn dè mí mọ́lẹ̀ láti má béèrè ẹ̀tọ́ mi. Èèyàn kò ní fi ẹ̀sìn dè mí mọ́lẹ̀ láti béèrè ẹ̀tọ́ mi. Bàbá wa kan sọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n ní gbogbo ẹnu ọ̀nà tí ń bẹ ní Kaaba ni wọ́n sọ lórúkọ. Ẹ wo ipa tí Bilal kó nínú Islam. Ẹ wo ipa tí Bilal kó nínú Islam. Sọ yẹ kí orúkọ Bilal kó má sí ní ẹnu ọ̀nà kan nínú àwọn ẹnu ọ̀nà tó wọnú Haram ní Mẹ́kà. Òdodo ọ̀rọ̀ ni bàbá mi Yahya Al-Fulani kò ní bàjẹ́ fún ọ láíláí ọmọ dá sí ni. Wọ́n sọ ọ̀rọ̀ yẹn mo gbá ọ̀rọ̀ yẹn mọ́. Ọlọ́run ṣeun ìta rína rí àwọn bàbá náà ti rína rí ìta rína rí táàjọ pé ìran wọn ò gbọdọ̀ parun àwọn bàbá wọn náà ti rína rí mo gbá pọ́ìntì yẹn mọ́. Ó nìyẹn o àwa dúdú nìyẹn o Bilal ní ẹni àkọ́kọ́ tó gun orí Arab lọ tó gun orí Kaaba lọ tó lọ pẹ̀rún. Sọ yẹ kí irú orúkọ Bilal yẹn kọ́mọ̀sí nínú ẹnu ọ̀nà kan nínú àwọn ẹnu ọ̀nà tó lé ní bí 200 tọwọ́nú Haram. So ṣùgbọ́n ìṣòro ilẹ̀ Yorùbá Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́ ló dá sí wa láàrin o. Ìṣòro ilẹ̀ Yorùbá àwọn alárúbáwá kọ́ ni wọ́n dá sí wa láàrin o. Ìṣòro ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn àgbààgbà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ìṣòro ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn. Àwọn àgbààgbà Kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá ìṣòro ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láàrin wọn. Àwọn àgbààgbà oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ìṣòro ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ láàrin wọn. Ẹ̀yin lọ wò gbogbo olóyè tí wọ́n yàn nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ lọ wò èwo náà yàn ní méjì bẹ́ẹ̀. Oyè kan náà igun kan yàn tiẹ̀ igun mi náà yàn tiẹ̀ gbogbo alábẹ́ di olórí. Ẹ lọ wò nínú àwọn Kírísítẹ́nì náà igun kan yàn oyè títí ẹ̀ àwọn igun kan náà tún yàn títí wọn ní orúkọ kẹ́nà. Ẹ lọ sí àárín àwọn oníṣẹ̀ṣe àwọn kan yan àràbà títí wọn nínú olúkà àwọn kan náà tó yan àràbà títí wọn míì bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o. Ṣùgbọ́n títí ní Islam eléyìí ó lékè nkà púpọ̀. Gbogbo ẹ̀yin bàbá wa ẹ mójútó ọ̀rọ̀ yìí ẹ bá wa mójútó lẹ́yìn náà mo fẹ́ gba
arábìnrin wa kan Mewolaka mo fẹ́ gbà nímọ̀ràn lórí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho. Ẹni tí ó bá ti contribute sí contribute sí àṣeyọrí èèyàn, ẹni tí ó bá ti contribute sí àṣeyọrí èèyàn ó lójú bó ṣe lè gbà èèyàn nímọ̀ràn nígbà tí èèyàn bá ṣàṣeyọrí tán o. Ẹni tó fún nímọ̀ràn nígbà tó fẹ́ ṣubú, ìgbà tó wá dìde, ìmọ̀ràn dẹ̀dẹ̀rẹ̀ wo ní ń bẹ nírú ẹnu ẹni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi yìí mo fẹ́ kí Mewolaka ó gbọ́ dáadáa. Kó mẹ́nu kó lórí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho. Kó mú ẹnu kó lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ọlọ́run rí àwọn ìmáàmù ń bẹ o, kò gbé wọn dìde o láti wọnú ogbó ti Fúlàní o. Ó rí àwọn pásítọ̀ ńlẹ̀ o, kò gbé wọn dìde o láti wọnú ogbó ti Fúlàní o. Àwọn Fúlàní tí wọ́n ń kidnap ni o, tí wọ́n ń jiyàn gbé ni o. Kódà àwọn tó ń jí Fúlàní ẹgbẹ́ wọn gbé. A kórìíra ìran Fúlàní o generally o, torí àwọn tó ń kọ́ àwọn kéwú Fúlàní ni wọ́n o, àwọn àfáà Fúlàní ni wọ́n o. A kórìíra Fúlàní entirely o. Àwọn Fúlàní gẹ́gẹ́gẹ́ wọ́n tó ń jí Fúlàní ẹgbẹ́ wọn gbé láwọn Fúlàní kidnapper yìí. So tọ́lọ́ bá wá lo Olóyè Sunday Igboho fún iṣẹ́ takuntakun báyìí, kí wọ́n kan kó wá jáde kó wá máa pe baálé ilé tó níyàwó tó lọ́mọ tó jẹ́ pé ẹni tó gbé sílé ẹ̀ lè jọ jẹ́gbẹ́, tí ó bá jù ọ lọ káàtẹ̀ wá sọ pé ẹjọ́ jẹ́ ẹgbẹ́. Ó ju ẹnu ẹ lọ o, òótọ́ ọ̀rọ̀ kìí pé ká má sọ ohun o. Mewolaka, you have to be careful. You have to be very, very careful. Man tí wà máa sọ o. Igboho ìṣẹ́gbẹ́ ọkọ ẹ ní gbogbo ọ̀nà, ẹnu mi gbà o. Tó bá sì jẹ́ pé ọkọ rẹ ó ju Igboho lọ, bóyá lówó ni tàbí lọ́jọ́ orí ni, achievement tí Igboho ti ní nílẹ̀ Yorùbá pẹ̀lú pọ́tẹ̀ ẹ̀wọ́gbó ti Fúlàní lọ, ọkọ rí oní o. Ọkọ rí oní o. Olóyè Sunday Igboho ọkọ̀ jẹ́ ń tí wàá máa wẹnu sí lára o. Ìtọ́kọ̀ rí òní dánwò ló dánwò yẹn o. You have to be very, very careful. Lọ́mọ tí wàá máa sọ o. Ẹ dákun ẹ̀yin tẹ́ máa ń gé so ẹ bá ń gé àárín yìí kẹ́ bá ń sẹ́ndì ẹ̀ sí. Lọ́mọ tí wàá máa sọ o. Mi ń fẹ́ sọ̀rọ̀ jù báyìí lọ lórí ọ̀rọ̀ rẹ. Mo rí statement táwọn lọ́yà family yìí tí wọ́n kọ̀ wọ́n láti kọ̀ ọlọ́mọ pé káwọn èèyàn má tanu bá family pé wọ́n ní ká máa bú pé torí wọ́n dì sóò rẹ̀. I'm less concerned. Kódà mo lè lọ bọ́ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn family ẹ̀ tó bá ní ìdí sáfíìsì mi. Ṣùgbọ́n ẹ̀yin family ẹwọ́ ọ̀nà ọmọ yín kọ́ mọ́ tàṣí ààrẹ láti pe Sunday Igboho ní ẹnu jà ó ju ẹnu ẹ lọ. Bí èwú òyò ni gèlètè rẹ̀ a máa bani lẹ́rù. Kí ló gbé tó ń gbé? Ọkọ rẹ̀ gò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ ẹ̀ sí Sunday Igboho. ọkọ rẹ tó gbé ẹ sílé kò tó bẹ́ẹ̀
láti sọrú isu statement yẹn sí olóyè Sunday Igboho. Kí làwọn olóṣèlú fún ẹ? Kí náà rán ẹ? Kí náà gbé fún ẹ? Èló ni wọ́n gbé fún ẹ? Tó fẹ́ kí ẹnu rẹ̀ kó ṣàkóbá fún ẹ. You have to be very careful. Ẹnu lágbára púpọ̀ o. Ẹnu lágbára púpọ̀ o. Ọlọ́run máa là ọ́ níbi ẹnu rẹ o. Má tún jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́ o. Ẹnu ń já wáyà. Ìgbò ẹnu ń já wáyà. Ẹnu ń já wáyà. Ó ṣeé ṣe lọ́kọ tiẹ̀ náà wọgbó ti Fúlàní. Kọ́kọ́ rẹ̀ náà wọgbó. Èèyàn náà wọ́n wálé. Wá sọ̀kú ìyá wọn. So ẹnu ń já wáyà. Ọwálé àbí ọ̀wálé? Ọwálé àbí ọ̀wálé? Ṣé gbogbo yìí náà lẹ́n give advice wèrè? Mi ì fẹ́ sọ̀rọ̀ jù. Mi ì fẹ́ tẹnubọ àwọn ọ̀rọ̀ yẹn. Tí n bá ti sọ yóò máa ká mi lára mo lè máa sọ̀rọ̀ tí ó yẹ kí n máa sọ. Torí ẹni tó lọ ń bá fẹ́ inna akramakum inda Allahi atqakum. Ìpáyọ̀ lọ́nà ọba fẹ́ wò lára èèyàn. Ìpáyọ̀ Ọlọ́run tó fi ṣiṣẹ́. Sunday Igboho nípayọ̀ Ọlọ́run ju ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ. Sunday Igboho nípayọ̀ Ọlọ́run ju ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lọ. Dèdè pé kì í kàn ṣe mùsùlùmí. Ijó lẹ́ni tó tún lọ chọ́ọ̀chì. Ijó lẹ́ni tó gbégún tàbí tó ṣe Ṣàngó. A lè sọ pé kò lẹ́sìn kankan gan tí ń sìn. Ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ Ọlọ́run. Ẹnìkan ò ní ṣèdájọ́ ẹnìkankan. Ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run bá fẹ́ lò fún ẹ̀yin lẹ fẹ́ di lọ́wọ́. Gbogbo ẹni ó bá fẹ́ di lọ́wọ́ àwọn agbọ́n ọbẹ̀ lọ́n fún. Tọ́lọ́ bá wa pàwọ́ ẹni bẹ̀rẹ̀. Gbogbo ẹni ó bá lò máa di Sunday Igboho lọ́wọ́. Àti gbogbo àwọn tí wọ́n jáde yẹn tí ó pera wọn ní àwọn àràbà bí kéde kan kí wọ́n pera wọn yẹn. Gbogbo àwọn bàbá yẹn tán jáde tí wọ́n ń tọ̀tọ̀ kó tán láwọn gbẹnu Gani Adams ti sọ̀rọ̀ yẹn. Gbogbo yín ẹ lọ sí mẹ́dọ̀. Ẹ lọ sí mẹ́dọ̀. Ẹ lọ sí mẹ́dọ̀. Ẹ lọ sí mẹ́dọ̀ ó nìyẹn. Ọ̀gá sọ́jà tó jáde ó láwọn máa lọ wo fídíò. Ó wò tí wo fídíò. Ṣé ẹ ti rí news tó jáde lánàá? Ṣé ẹ ti rí news tó jáde lánàá? PR àwọn sọ́jà ti ṣàlàyé. Ó ní anytime tí Sunday Igboho bá ti dé láti flush àwọn Fúlàní tí wọ́n kidnap tí wọ́n bà oko jẹ́, láti flush wọn jáde nugbó, àwọn ṣe tán láti support Sunday Igboho. Ẹ lọ wo news now. Ẹ lọ wo news. Àwọn ọ̀gá sọ́jà náà ti sọ̀rọ̀. Wọ́n ti rí pé tí Igboho sọ kò sọ̀rọ̀ kọjá ẹnu rẹ̀. Tó bá sọ̀rọ̀ nípa pé ká pín sóun lẹ́ni àkọ́kọ́ ni. Tí Igboho bá sọ̀rọ̀ nípa pé kí Nàìjíríà ò pín sóun lẹ́ni àkọ́kọ́ ni. Bàbá yìí àwa lọ́kàn òun náà ti sọ́rí náà. Àwa lọ́kàn ti sọ́rí náà. Sí evidence rẹ̀ ń bẹ lọ́wọ́ wa. Newspaper àti lọ́dún tó sọ ó ń bẹ lọ́wọ́ wa. But I don't believe in one Nigeria. So Sunday Igboho làkọ́kọ́ ni. Bàbá yìí Tinubu àwa lọ́kàn ó ti sọrú ẹ̀ rí. Ó ti sọ rí ọdẹ bẹnu newspaper adẹ̀ni lọ́wọ́. So téèyàn kan bá lòun fẹ́ gbé Sunday Igboho nítorí pọ́ sọ pé ohun ò bìlífù ní owó Nàìjíríà pé ká pín sọ́nà mẹ́ta. So wọ́n á kọ́kọ́ lọ àrẹ́sì Tinubu fún ọ̀rọ̀ yẹn tó ti sọ níjọ́ ní nígbà tó náà ti sì nípa rẹ̀. Wọ́n á kọ́kọ́ lọ àrẹ́sì ẹ̀nà ká tó wọ́n àrẹ́sì Sunday Igboho. What are we talking about? What are we talking about? Wọ́n máa ó ti sọ̀rọ̀ jù. Kejì tí kò wọ́n bá sọ̀rọ̀ ẹni ó sọ̀rọ̀. Tó bá tún sọ̀rọ̀ ẹni ó tún ti sọ̀rọ̀ jù ó. Kí ló dé náà? Ṣé kò ojú ọmọ ìkéré ni? Ìgbà tó sọ̀rọ̀ ẹni ó ti sọ̀rọ̀ jù. Ó ní iye kọ́ọ̀ tí mo gbà, ó ní iye mẹ́sẹ́jì tí mo gbà. Ẹ bá bàbá sọ̀rọ̀. Ọ̀rọ̀ náà fi máa gbára alágbára ká má sọ̀rọ̀ mọ́ ká má gànjẹ́. Adẹ̀ tó pè wọ́n sákìyèsí pé olóye o báyìí o.
Oloye dà tó sọ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe tàbí fáwọn kọ́ lọ máa rí lọ́ọ̀yà àwọn ọ̀sọ̀rọ̀ mọ́ so mọ̀júwọ́n láwọn ọ̀sọ̀rọ̀ mọ́ yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀wà ní sọ kankan mẹ́ tó bá fẹ́ báyàwó ẹ̀ sọ̀rọ̀ gan ẹni ọmọ sọ̀rọ̀ mọ́ tó bá fẹ́ báwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ kọ́ má sọ̀rọ̀ mọ́ tó bá fẹ́ báwọn ẹbí rẹ̀ sọ̀rọ̀ kọ́ má sọ̀rọ̀ mọ́ tó bá fẹ́ báwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ kọ́ má sọ̀rọ̀ mọ́ wọ́n wá jáde ìwé ẹnu ń já wáyà lẹ́nu rẹ̀ yọ́tọ̀ yóò jẹ́ first and the last láti sọ statement yẹn ẹnu ọkọ rẹ̀ ọ̀gbá o iṣẹ́ tí Igboho ti ṣe nílẹ̀ Yorùbá mo nígbàgbọ́ nínú ọ̀ràn yẹn kọ̀ṣẹ́ tó ti ṣe tí ẹni tó bá ti wá ṣerú rẹ̀ nínú ọ̀ràn yẹn bá ń bẹ gbé síta kọ́ ọ̀dẹ̀ ká mọ̀ ẹni ọwọ́ gbó ti àwọn kidnapper tó wọnú gbó ẹni tó lówó lọ́wọ́ gbogbo jíjẹ́ ìgbádùn ayé lọ́lọ́run ti ṣe fún ọwọ́ abẹ́ fi ọmọ ẹ̀mí rẹ̀ lẹ̀ kò tí ẹ̀ wá rótọ́ ọmọ rẹ̀ pé mo bímọ o mọ́jẹ̀ ń kú fáwọn ọmọ mi báyìí kò owó tí gbogbo tọ́lọ́run ti ṣe fún owó tí ń bẹ́nu àkáǹtì ti mí fín kò wò yẹn pé ládùúrú millions of naira yìí ládùúrú billions of naira yìí ìgbọ́dọ̀ tí kù báyìí mo gbọ́dọ̀ náwó yìí kò wo àwọn ọkọ̀ tó ní pé èmi kí n lọ kú kí n wọgbó ti Fúlàní kí n lọ kú bá sì jọ máa lo Nàìjíríà lọ rí èmi mo kó bá àwọn mẹ̀kọ́ náà ní kò wo yẹn o ilé ńláńlá tó kọ́ káàkiri kò rò yẹn o nígbà tí máa kan tó pẹ́ra ẹ̀ ní kéde kan Àgbẹ̀kọ̀yà tí ń sọ̀rọ̀ ó lé Sunday Igboho àwọn ọmọ rẹ̀ ń bẹ l'Amẹ́ríkà ó fẹ́ mọ ó ń ti àwọn kan sí ogun ní Nàìjíríà máa yẹ òní làákàyè ni o tó bá ní làákàyè èèyàn fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ ó ń wọnú ogbó lọ oníyàmá rẹ̀ ẹ dákun sí Sunday Igboho jókòó sínú ilé ló ń sọ fún àwọn èèyàn pé ká máa lọ lógbó ni òun ló máa ń ṣáájú ẹni tó máa ṣáájú tó máa kó àwọn èèyàn sẹ́yìn ẹ jẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè ẹjá máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè náà o so torí ìdí eléyìí ọ̀gá sọ́jà PRO àwọn sọ́jà wọ́n ti issue statement jáde ẹ lọ wo ní newspaper lánàá newspaper tó jáde lánàá pé ìgbàkigbà tí Sunday Igboho bá ti ṣetán àwọn ṣetán láti fún ní full support àwọn ti wo fídíò yẹn àwọn ti rí pé ó ṣetán láti ṣiṣẹ́ ẹ̀lú ìgbàkigbà tó bá ti ṣetán ẹ lọ wo PRO wọn ti padà sọ̀rọ̀ lánàá so what are we talking about tí wọ́n pè Sunday Igboho ní ẹlẹ́nu jáwáyà àwọn sọ́jà tí ń wá o tó sọ̀rọ̀ rẹ̀ ní PRO àwọn sọ́jà ẹ jẹ́ sọ kẹ́kẹ́ fún yín Sunday Igboho àwọn sọ́jà wọ́n ti ń wá ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ti láwọn máa review fídíò rẹ̀ ó nìyẹn wọ́n review fídíò yẹn kí ló já sí fún ọjà sí glory fún wọ́n láwọn máa fún full support láti tẹ̀lé wọgbó tó bá ti ṣe tán ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ mo gbé kúròsì gbogbo àwọn bàbá àwọn lọ́balọ́ba látorí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó inú gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí wọ́n recognize Sunday Igboho wọ́n fún recognition pẹ̀lú báwọn kan ṣe ń pariwo tó Tinubu Sunday Igboho fẹ́ wọlé tí ọlá ni o má gbà o pẹ̀lú báwọn kan ṣe ń jáde tí wọ́n ń ba Igboho jẹ́ adákẹ́ àwọn yìí ni o adákẹ́ àwọn yìí no comment for now àṣeyọrí yẹn òun ló jẹ́ kókó. mo lérò pé ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.